káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di o. Sísítà wa kan mà ló wá pè wá lọ ní ká gbà wọ́n nímọ̀ràn. Wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó nísìn pé ọdún kan àti bí oṣù mẹ́fà. Wọ́n ní ẹni táwọn fẹ́ pé láàárọ̀ kùtùkùtù tán bá kọ́kọ́ jí wáì kó tó ṣe anything. Wọ́n ní wọ́n á wá ojú ara wọn nísàlẹ̀ ẹ̀ṣá àmójú ara. Wọ́n ní wọ́n máa fa wọ́n là. Wọ́n ní tó bá tún di lálẹ́ kan tó sùn, wọ́n ní wọ́n tún máa ṣe the same thing. Wọ́n ní kíní ìwà ń bá fùlà wọn. Àwọn béèrè pé kí ló dé tán ṣe ń ṣe. Wọ́n ní ti tàárọ̀ táwọn bá ń ṣe yẹn táwọn máa lá ojú ara wọn yẹn. Ó máa ń jẹ́ káwọn ní good luck gbogbo ibikíbi táwọn bá lọ níjọ́ yẹn. Wọ́n ní talẹ́ yẹn òun làwọn máa fi ń rórun sùn. Sísítà yìí láwọn tí ń nọ́ọ̀sì nǹkan yìí láti bí oṣù mẹ́rin. Wọ́n lẹ́rù wá ń ba àwọn pé ṣé kì í ṣe pé nǹkan míì ni. Wọ́n ní ká dákun ká gbà wọ́n nímọ̀ràn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gba sísítà yìí nímọ̀ràn. Kí lè rò tí yín? Ẹni tó lọ́rọ̀ ó máa ka gbogbo kọ́mẹ̀ǹtì o. Ẹ dákun ẹ jẹ́ ká fún wọn nímọ̀ràn. Ojú wo lẹ fi wò ó? Ẹ ṣeun. LODE TV nìkan nìyí. Ìkànkùtà àti mú gbogbo tó ń ṣẹlẹ̀ nílé ayé, entertainment àtọ̀gbọ́n oríṣiríṣi. Ẹ dákun ẹ darapọ̀ mọ́ wa. Ire o.